olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé káàbọ̀ sórí ètò wa ètò yìí ètò àṣírí ayé pẹ̀lú yèyé ògèrèǹté àti Baba Alubarika Aworawo Agbaaye ní ìlú Ìgbòdù. Lórí ètò lẹ́nìí kí la fẹ́ gbéyẹ̀wò kí la fẹ́ sọ ṣùgbọ́n síwájú ohun gbogbo ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Aláwùrábí ọba tààlà tó jẹ́ kéènì ṣe fún wa torí láìsí ọba òkè kò lè sá wa kò dẹ̀ lè sí ẹ̀yìn tòun ló ní káwa wa máa sọ̀rọ̀ fún yín kẹ́yìn náà máa mú lò ṣáájú gbogbo Baba Alubarika wà ń kalẹ̀ níbí bàbá o. Ògùn ló ké sí yẹn. Ògùn nìkan. Oríta Gbódú #1. Àfọwọ́gbálẹ̀ bọ́mọ aláìgbọràn rí. Kò sọmọ náà. Ẹni tó bá ní kò sóògùn kọ́. Kó lọ mú ata ni ata ìjọsìn kó fi tábà. Ọjọ́ lọ́jọ́ táwọn ọmọ burúkú yẹn dán fọwọ́ gbálẹ̀ làwọn ọlọ́pàá yẹn fi ń dásà yẹn pa fọwọ́ gbálẹ̀ ọmọ aláìgbọràn rí. Ọba ló ní sóògùn kà mọ́ ọmọ tí ó jẹ́wọ́ ò ní jẹ́ bọ́ Ògùn nìkan. Ọlọ́run ṣe bẹ́ẹ̀. Bàbá lẹ́ni lórí ètò lẹ́ni fẹ́ sọ̀rọ̀ nípa àyànmọ́ àwọn amúkádàrá náà mọ afẹ́ wò sí ara wọn bóyá ìkan náà ni tàbí ọ̀tọ̀ọ̀tọ̀ tí Yorùbá wa tún fẹ́ pọ̀ wọ́n ní àyànmọ́ ògbóògùn wà ní orí lẹ́lẹ́jọ́ kí ló máa ń bí òwe yẹn jáde tàbá tẹ̀ wá sọ̀rọ̀ nípa àyànmọ́ gangan kí ló ń jáyànmọ́ kí ló ń jẹ́ kádàrá. Mẹ́ta ni àyànmọ́ kádàrá ògùn. Àyànmọ́ kádàrá ògùn torí pé ògùn ló lọ́jọ́ ìpọ́njú ọjọ́ orí ẹni ló lọ́jọ́ gbogbo. Sórí kádàrá ntí Ọlọ́run ti kọ pé òun ó ṣe ṣùgbọ́n àwọn ọ̀tá pọ̀ wọ́n wo ìrìn àjò àwọn ọmọ Ísírẹ́lì jọ sí kádàrá Ọlọ́run ni pé wọ́n á rí ìrìn àjò yẹn Ọlọ́run má jẹ́ kọ́ mẹ́ẹ̀dá sọ̀rìn àjò wa di bẹ́ẹ̀ bọ́tí kádàrá Ọlọ́run náà tó ni pé àwọn kan wọ́n dá wọn dúró ìrìn 40 ọjọ́ sórí àjò àtàdúà ní máa ń ran kádàrá lọ́wọ́. Àyànmọ́ àyànmọ́ yàtọ̀. Àyànmọ́ ó ní pé Ọlọ́run yan nǹkan burúkú tì wá níbi nǹkan burúkú kó wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn ìyẹn ni àyànmọ́. Kádàrá nínú pé k'Ọlọ́run kọ nǹkan mẹ́ẹ̀dá ní jẹ́ kádàrá. Ògùn ló ní pé ìpọ́njú yóò lè dànù sọmọ pópórísì mẹ́ta òkè tẹ́ká wá yanjú ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Àyànmọ́ yẹn gangan kádàrá ni ó jẹ́ àkọ́kọ́ sọ. Sọ wá rí kádàrá Ọlọ́run á kọ pé èèyàn máa kọ́lé èèyàn máa dọba èèyàn máa dèèyàn ńlá ọmọ ológo ńlọmọ yìí o good wọ́n wá bí ọmọ yẹn wọ́n rí pé àlá Ọlọ́run ti dá Yusufu pé ànábì ni yóò dèèyàn ńlá á wá lálàá pé ìràwọ̀ òṣùpá ó tẹrí balẹ̀ fóun wọ́n jù sínú kànga lórí àlá kò tí ì lógojọ́ yẹn o pẹ̀lú kádàrá Ọlọ́run yọ ọ̀tá nìyẹn ẹlòmíì rí ṣòro bẹ́ẹ̀ tí bá a lọ kí ni mo wí fún yín. Ẹlòmíì rí ṣòro bẹ́ẹ̀. Ìṣòro ẹlòmíì èdè sàlẹ̀ kànga tí fi kú Ọlọ́run ló dúró tì báwọn gbogbo èèyàn kọ́ ní yé báwọn láti inú wàhálà yẹn àlá yẹn náà lọ ogun ọ̀tá ló fi tó dèrò ẹ̀wọ̀n látòrí ẹ̀wọ̀n yẹn ló ti ń tú àlá ní ará ìlú kan tí wọ́n jọ wà lẹ́wọ̀n lọ́wọ́ sọ pé wọ́n dẹ̀ sọ pé òun wá lálàá pé òun wà ní ọ̀dọ̀ ọba òun gbóúnjẹ fọ́ba òun ṣe kíní Yusufu wá sọ fún pé tó bá dẹ̀ kúrò ní ọgbà ẹ̀wọ̀n yìí o ọ̀dọ̀ ọba ló ti wá mọ̀ sí o amúgbálẹ́gbẹ̀ẹ́ ọba ló jẹ́ o ẹnìkíní sọ tiẹ̀ ẹnìkejì sọ tiẹ̀ ó rà láyẹ̀ sọ fún wọn nígbà tí ọba yẹn wá lálàá nínú ìlú wọn lọ́hùn pé
ọdún méje òjò rọ̀, ọdún méje ẹ̀rùn mú, gbogbo atẹ́gùn wá ń fẹ́ nǹkan burúkú, gbogbo nǹkan yẹn wá ń dàrú. Wọ́n wá ní báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ yìí sí. Ọkùnrin tó wá ń ṣiṣẹ́ lọ́dọ̀ ọba tí wọ́n rà bí ẹrú ọba yẹn tí ń ṣiṣẹ́ lọ́dọ̀ ọba yẹn wá náà, ọkùnrin kan sì wà lọ́gbà ẹ̀wọ̀n, ọmọ túmọ̀ àlá o, ó wà ọgbà ẹ̀wọ̀n bó ibi báyìí. Ọba yẹn wá ní kí wọ́n lọ gbé e wá, nítorí mú Yusufu yọ kúrò lẹ́wọ̀n nù. Nígbà wá sọ̀túmọ̀ àlá yẹn fún ọba wa ní tó bá jẹ́ pé kíní yìí bá dẹ̀ rí bẹ́ẹ̀ lóòótọ́, tí n bá ti kú tó gbogbo nǹkan ṣe lẹ́rọ̀ kò dọba. Tí Yusufu jọba nù, kò wá ọba, àkọọ́lẹ̀ Ọlọ́run ni. Sọ̀rọ̀ mi yé yín bẹ́ẹ̀ yẹn nísìn. Sọ mọ̀ pé àlá nù, kéèyàn wá lálàá pé òun jọba, òun di kíní kan tí ò bá fàdúà àtàjò tí ó lè má dé bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí ọwọ́ aburú bá kúrò, téèyàn bá lálàá pé téèyàn bá ń lọ, obìnrin báyàn, èèyàn ń bá obìnrin láṣepọ̀ látojú oorun, tó bá jí tàbí gbà tí ọba máa róbìnrin kò ní gbádùn obìnrin ọmọ sì wà wù fún. Tó bá ń gbúrò rẹ̀ kan bọ́ o tó kù kó tẹ̀ lọ́wọ́, àbò ń gbàdúrà kan, àbò ń ṣáájò kan, tó bá ti tó lálàá pé òun súnmọ́ obìnrin, gbogbo nǹkan yẹn á tó dàrú ni, kò ní ṣe é ṣe mọ́. So sáàmọ̀ pé òun lálàá but kò wá solution lórí àlá yẹn. Ọlọ́run ìyẹn wáyé bá wọn. Téèyàn máa ń lálàá pé òun jọba o, òun kọ́lé o, lálàá tó wọ́n ní tó bá dijọ́ Friday o máa ṣe sàrà báyìí o, tó bá dijọ́ kíní o máa ṣe báyìí o, wàá padà dépò ńlá o. Tó bá lálàá pé lẹ́tà ayọ̀ ó tẹ̀ òun lọ́wọ́, ó wá bọ́ sọ́wọ́ òun wá rẹ́ranko kan bíi kìnìún, òun réèyàn kan tó dúdú bá kan, oore ń bọ̀ fún, but àwọn oníṣẹ́ ibi wọ́n fẹ́ já oore yẹn gbà. Téèyàn bá lálàá pé àbẹ́yàn rìn lọ jàǹkáríwọ̀ kọ́yàn lójú, aláàánú ń bẹ fún, but àwọn èèyàn dè pé aláàánú tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ò ní jó ṣe é láàánú. Sórí pé àlá ni, kádàrá ni, Ọlọ́run kọre mọ́, Ọlọ́run fàpẹẹrẹ hàn. So gẹ́tì ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ yẹn, èèyàn ń wáyé bẹ́ẹ̀ yẹn. Good. Ká wá lọ sórí àyànmọ́ gangan. Ṣé ń gbọ́ mi? Àyànmọ́, Ọlọ́run má yan nǹkan burúkú mọ́ wa o. Ọlọ́run má yan nǹkan burúkú mọ́ wa o. Obìnrin lè jẹ́ èèyàn gidi, kó jó obìnrin dáadáa, kó máa ṣiṣẹ́, kó máa ní Ọlọ́run má tú àṣírí ọkọ mi o, Ọlọ́run má ṣe o. Kọ́kọ́ wá ya ọ̀lẹ, kó jẹ́ pé kọ́kàn gbé sí níwájú ilé, kó lọ bí wọ́n ti ń tayò nílé kejì, wọ́n máa wá ta káàdì látàárọ̀ súlẹ̀, kíyàwó wa máa ṣe, kó sáwà máa jà, kó máa hùwà bú. Wọ́n sọ pé ìyá alágbájá ní sùúrù, àyànmọ́ rẹ ni. Ibi àyànmọ́ ti ń wáyé nìyẹn o, ìwà àyànmọ́ nù o. Kí bàbá máa lọ ṣọ́ọ̀ṣì, kí ìyá máa lọ ṣọ́ọ̀ṣì, kọ́mọ wọn kó wá máa lọ ilé ijó, kó máa fagbó, kó máa fa sìgá, kó máa báyàn kí jà ládùúgbò. Ìyá alágbájá ọmọ yín tuntun ṣe o, àbí kó máa jalè, kó máa wọlé onílé, ọmọ alágbájá la rí bí. Ìyá wọn èèyàn dáadáa dẹ̀ ni o, bàbá rẹ̀ èèyàn dáadáa dẹ̀ ni o. Máa ní ẹni sùúrù, ẹ wá solúsàn sí i, àyànmọ́ yín ni. Ọlọ́run dákun má jẹ́ kí àyànmọ́ burúkú má jọ ṣẹlẹ̀ lórí ayé wa. Ká wá lọ sórí àjò. Ìkẹta, ká wá lọ sórí àjò. Sórí àjò yẹn gangan ló wá bí àdúrà, ló mú kádàrá, ló mú òṣìṣẹ́. Àjò yẹn ló mú àyànmọ́, ló mú kúrò. Àjò ló mú àyànmọ́ burúkú kúrò lára ẹni. Àjò ló ń jẹ́ kí kádàrá ṣiṣẹ́. Àjò pẹ̀lú àdúrà, àjò náà làdúrà o. Ìkọ̀kọ̀ náà ni o. Sórí ó rí pé à ń ṣera wa gbọ́ ni. Tẹ́lẹ̀ ìdílógún bá dẹ́ ìdílógún tán, tí gbogbo ẹ̀ síjú òkè wọn ní àìjí ògbè ló mú yìí o,
ó gbé lónìí ó gbé lọ́tún ó gbé lósì, ó gbé kó gbé mi lónìí ó kó gbé mi débi ire, ó gbé kó gbé mi sósì ó kó gbé mi débi ire, ìgbé kó gbé mi kúrò kó gbére wá. Wọn á dá àwọn bàbá wa nígbà bá láyé, wọn ní oore ń bọ̀ fún ẹ o, mú orógbó o, mú bí àbàtà o, kó o fi bẹ́lẹ́dà rẹ o, oore tí ń bọ̀ yìí ọ̀nà á ṣí fún ẹ o, ọ̀nà yẹn á ṣí bẹ́ẹ̀. Ọba lọ sọ́dọ̀ àwọn wòlíì, wọn ní lórúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù, omi ara Jésù, wọn á sọ gbogbo ẹ̀ tán. Wọn bá sá ti bẹ lọ́ọ̀ yẹn, wọn wá sọ pé ìwọ lágbájá o, lódò tó ń sàn o, mọ́gẹ̀dẹ̀ lọ́wọ́ o, mú gèdè kan lọ́wọ́ o, gbẹ̀ lódò kó wẹ bí dànù, ibi yẹn á dẹ̀ kúrò. Wọ́n wá lọ sọ́dọ̀, wọ́n lọ ọ̀dọ̀ àfáà, ẹ̀yin àfáà sàlámù aláìkùm bàbá, bá ń gbàdúrà lórí kíní o, bismillahirrahmanirrahim, àti rísíkù àràgàdá min kulli mankani abajada wasa. Wọ́n ka gbogbo kíní wọ́lọ́n ọmọ tẹ́ fẹ́ bí ọmọ olóríire ni, tí òfin ní já látakò kẹ́ ẹ tó bí, ẹ lọ fi nǹkan báyìí, ẹ lọ fi ṣe sàrá, ẹ lọ fi nǹkan báyìí ṣe sàrá, ìyá ọmọ àríbìdànù ní ṣe. Èèyàn dàgbà wọ́n ṣe é fún ọmọ tó lọ́kọ ní tí ò fọkọ, àyànmọ́ bú ló fẹ́ jókòó tí yàn. Ọmọ tó fẹ́ yàwó tí ò fẹ́ yàwó, àyànmọ́ bú ló fẹ́ jókòó tí yàn. Ọmọ tó fẹ́ kó ṣiṣẹ́, ẹlòmíín ṣiṣẹ́ erin jẹ̀jẹ̀ ìrírí, àyànmọ́ bú ló fẹ́ jókòó tí ẹ̀. Èèyàn mú mi àgbọn, á mú tí ọmọ lo nǹkan kan lásán tó jẹ́jẹ́ pé wọ́n mọ̀ wò pé kékeré ni. Èèyàn máa ń tọjà pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ tí ó sì máa soríire. Àyànmọ́ rẹ̀ ó ti dé fún èèyàn nìyẹn. Ọlọ́mọ yẹn àyànmọ́ bú fún wa. Àìlákíyèsí òní bí ejò ń lé ọ kí, àyànmọ́ bú fẹ́ wá nù, ìwọ ló lè dànù pẹ̀lú àdúrà. Wọ́n bá rìn ẹ́ mọ́lẹ̀ lójú oorun, àyànmọ́ bú ló fẹ́ wá ọ, ìwọ ló mọ̀nà tó fi lè dànù. Ìwọ tí ó bá jẹ́ pé wọ́n promise rẹ, wọn ò mú ṣẹ, àyànmọ́ bí ló fẹ́ wá yẹn, wọn ò fẹ́ mú ṣẹ ní ìrìn àjò ọmọ ẹ̀dá. Wọ́n mọ̀ sọ dí ìrìn àjò, ẹni bá sọ pé aráyé ò lè pa kádàrá dà, níbi tí wọ́n kàn lè fọwọ́ aago sẹ́yìn ní ibi wọ́n bá ibi tó mà nábì Ádámọ̀ ti túṣe Ọlọ́run. Kí ni onímọ̀ wí? Ibi tó mà nábì Ádámọ̀ ti. Bẹ́ẹ̀ ni tí dókítà sọ pé ọmọ obìnrin lòún rí tí wọ́n sọ ọ̀dọ̀ ọmọ ọkùnrin, tí wọ́n bá tó jọ́ ọmọ ọkùnrin ìyá tó jọ́ ọmọ ọ̀mùtí, níbi tí wọ́n ti rọ́ ọmọ tó dá pé nínú ìyá tí ó bímọ tán tí ó dá láàbò ara ọ̀dẹ̀ ń ta tọ́. Ẹni bímọ tí ọ̀gbọ́n fara jóná, ìyá rẹ̀ ń kọ́ tó, bàbá ń kọ́ lòdò, àwọn ará yòókù ń kẹ́ ẹni bímọ tí ọ̀gbọ́n fara jóná. Kí ni onímọ̀ wí? Ẹni bímọ tí ọ̀gbọ́n. Ó fara jóná, ó ṣòfò. Ọmọ mi ẹ̀ tọ́ gbogbo ọ̀mọ̀wé, gbogbo kò fẹ́ sọ̀kọ́ lọ́gbọ́n, gbogbo ọ̀mọ̀wé kó lọ́gbọ́n, gbogbo lọ́yà kọ́ lọ́gbọ́n, gbogbo adájọ́ kọ́ lọ́gbọ́n. Àwọn mi ọgbọ́n ọ̀tọ̀, làákàyè ọ̀tọ̀, àráyè rẹ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀. Sọgbọ́n mi, làákàyè ọ̀tọ̀, ọgbọ́n ọ̀tọ̀, ìfura ọ̀tọ̀. Kí ni mo wí fún yín? Ọgbọ́n ọ̀tọ̀, làákàyè ọ̀tọ̀, ìfura ọ̀tọ̀. Àánú ọ̀tọ̀. Ìyẹn dọ̀sẹ̀ tó ń bọ̀. Ìyẹn dọ̀sẹ̀ tó ń bọ̀. Gbogbo ẹ̀ ló dẹ̀ yẹ kéèyàn ò ní lára. Kí ni onímọ̀ wí? Gbogbo ẹ̀ ló yẹ kéèyàn ò ní lára. Sọ wá rí, ó lè jẹ́ pé inú ilé ẹni lèèyàn ti pàdé àyànmọ́ bú. Kí ni onímọ̀ wí? Inú lè jẹ́ inú ilé ẹni láti pàdé. Inú ilé ẹni ó lè jẹ́ inú ilé ó lè jẹ́ kọ́ inú ilé ẹni ni lèèyàn ti pàdé àyànmọ́ bú. Inú ilé ẹni inú ilé bí wọ́n bá ti bí ni lèèyàn ti pàdé àyànmọ́ bú. Ó lè jẹ́ pé tọkọ-tìyàwó ọ̀rẹ́ ni wọ́n látòde ọ̀run, kó jẹ́ pé ìyá akọ ni ó jẹ́ ìkà. Sọ̀ǹgbọ́ mi, tí ó jẹ́ pé òun ni ó fẹ́ mọ kẹ̀yìn ara wọn síra wọn. Ó lè jẹ́ pé àbúrò ọkọ kan ni ó jẹ́ ìkà tí ó fẹ́ mọ kẹ̀yìn ara wọn síra wọn. Ó lè jẹ́ pé ìyá ìyàwó ni ó jẹ́ ìkà tí ó fẹ́ mọ kẹ̀yìn ara wọn síra wọn. Ìyẹn Ọlọ́run kọ àyànmọ́ burúkú mọ́ ni o. Ẹni téèyàn ń fọ̀rọ̀ ọlọ̀ tó bá jẹ́ káyàn ń kọ́. Ẹni tí à ń fi ọ̀rọ̀ lọ̀ tó bá jẹ́ ìkà rẹ̀ ń kọ́, kó jẹ́ ẹni tí ń báyàn jẹ́ lẹ́yìn ni wọ́n bá ti lọ rọ́rọ́. Má dọ́dọ̀ rà sí dánìtì
gbogbo ọ̀rọ̀ tí ń bẹ nípò mi yóò ṣe wọ́n sọ ọ́ mo róbìnrin kan ìyàwó èèyàn gidi ni ìyàwó lọ́yọ̀ ọ̀rẹ́ mi ni ọmọ mi ni lọ́yà yẹn gangan àwọn àbúrò ẹ̀ wọ́n á sọ pé ọmọbìnrin yẹn wà máa lọ fẹjọ́ sùn àwọn ẹ̀gbọ́n rẹ̀ nǹkan kan wọ́n wá sọ wá kúrò lọ́dọ̀ ẹ̀ nìyẹn mo wá ní ó já pè àwa pè ó wá dé wá rojọ́ kíní kankan mo lò ṣe dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọmọ làá fẹ́ èyí fọ́kọ́ lọ jòkó tọkọ rẹ̀ àwọn tí wọ́n ń sọ tiwọn yẹn tọkọ tí wọ́n ń ṣe ju tiẹ̀ lọ ṣé bóun mọ̀ pọkọ tiẹ̀ lálé ṣé bóun mọ̀ pọkọ tòun fẹ́ lómìn ta kí ló dé tó wọ́n máa gbógun yìí tó jẹ́ pé wọ́n lọ́ máa sọ̀rọ̀ ara rẹ̀ wọ́n sì mí ẹnu mọ̀ pé ọmọ rẹ̀ ni o fẹ́ kó jòkó tiẹ̀ kó o fẹ́ kó o bá a sọ̀rọ̀ ṣe báyìí ní báyìí lọ jòkó ẹ̀ lọ wá dúró sí ṣọ́ọ̀bù rẹ̀ kí n ṣe tajà fún ẹ wọn á pọpọ ẹ bí a ṣe tajà fọmọ yìí àwa ṣe tajà fún ọmọọṣẹ́ wọn á pọ̀ gbogbo nǹkan wọn á ṣe ọmọọṣẹ́ 4 5 6 7 8 9 bí owó ọmọọṣẹ́ ó tó kówó fọkọ ọkọ bá ara lẹ̀ ọkọ náà ní ó ti síríọ̀sì nísìnyí o ọjà búlọ́ọ̀kù síbẹ̀ ó ti síríọ̀sì nísìnyí o wọn máa ṣe wọn wá sọ̀rọ̀ ọkọ ti gbọ́kọ̀ fún níjó ní ìníṣe sẹ́mi ni wọ́n ń gbọ́kọ̀ ẹ̀gbọ́n ti ń sọ pé kókó ń bẹ̀ kíní kan ń jọ́ sí kò sí ó ní bàbá ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan náà lẹ̀ sì sọ fún un tó ń dẹ̀ fi jòkó pé kó mọ sọ̀rọ̀ òun fún ìyàn mọ́ pé ẹni tó ń bá ń sọ̀rọ̀ òun fún tó bá jọ ta òun kọ́ mọ́ inú ilé láyàn mọ́ wà Ọlọ́run mọ́ wà yan bíi tiwa tó bá gbẹ́ ni tá à ń sọ̀rọ̀ fún gan lọ́ta ẹni kọ́ fọ̀rọ̀ rẹ mọ́ Ọlọ́run dúró ti sẹ́ẹ̀ rẹ kí sẹ́ẹ̀rì ó gbé ẹ̀ ọmọ wo owó ọwọ́ ọkùnrin pódìbò bá gbowó oúnjẹ àárọ̀ owó oúnjẹ ọ̀sán owó oúnjẹ alẹ́ tí wọ̀ fún rẹ̀ bá jẹ́ ọkùnrin ńkọ́ ó ṣàfẹ́yàwó ó sì bímọ àti bọ́kọ̀ rí fún ṣe ọ̀ṣẹ́ ìdúpẹ́ pọ̀ ọ̀fọ́lẹ̀ ń sàwọn wálé ilé ọ̀fẹ́ ló ń gbé oúnjẹ ọ̀fẹ́ ló ń jẹ oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán owó kíní ní òfò wọ́n náà wà lọ tẹ pamọ́sẹ̀ rẹ̀ ó dẹ̀ ní onítẹ̀wọ́ ọmọọṣẹ́ bá ti fẹ́ wọṣẹ́ látòrí 25 ó ti fẹ́ sọ ọdún 100,000 níṣìṣẹ́ wọn bá fẹ́ ṣe fírídọ́ọ̀mù yóò tún gbowó lọ́wọ́ wọn gbogbo èèyàn bíi 6 tó ti fírídọ́ọ̀mù náà ló ti ṣe gbogbo ẹ̀wọ̀n gádà ìjọ ó kó fọkọ kọ́ bá ara lẹ̀ láìpẹ́ ọdún 2 ayé rẹ̀ ti dá ọkọ náà wá rú ìyàwó ti síríọ́sì níṣẹ́ ọ̀rọ̀ amọ́tò kìíní ọ̀rọ̀ ìkẹtọ̀ gbé fún ọkọ ò ṣe gbé fẹ́mi tó jẹ́ pé ìyàwó náà ló gbé fún bó ṣe rí nìyẹn ọlọ́mọ̀yàn àyànmọ́ búùtì wá ìyá ọmọ mi ìfọmọ ẹ̀ dájọ́ ọlọ́mọ̀yàn bíi tiwa wọ́n á fògo èèyàn nínú ilé ẹni wọ́n á fi gbà wọ́n á fi gbà pààrọ̀ wọ́n á rí pọ́mọ ológo ni wọ́n á sọ́dọ̀mù tí inú ilé ẹni ni ará ilé ẹni ní ṣe ni ará àta ìṣèyàn kí ni onímọ̀ wí. ará ilé ẹni ní ṣe ni ará àta ìṣèyàn. kò ní sáláì mọ́ wá alábàárà ẹni ní fi kú pa ní kò rí òsùn lọ́pàá dímọ̀ ọmọ àbókè ó dijọ́ mẹ́jọ. ó dijọ́ mẹ́jọ ọ̀rọ̀ ńlá rèé o ẹ̀yẹ tí mo gbọ́ ìtúrí ìyàtọ̀ tó wà nínú àyànmọ́ kádàrá àti ògùn so ògùn yẹn náà ni àdúrà fún gbogbo ẹni tí ọ̀rọ̀ ò bá ń yé dáadáa ògùn yẹn náà ni àdúrà náà ni àjò náà ni kéèyàn má jókòó tẹ̀tẹ̀rẹ̀ Ọlọ́run ò ní yan àyànmọ́ burúkú lé wa o ẹ̀yìn àsì níyan kádàrá ibi fún gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àbí ẹ fẹ́ wá mọ irú kádàrá tẹ́ gbé wáyé irú èèwọ̀ tẹ́ ń jẹ irú nǹkan tó ń jẹ́ kẹ́ máa lọ́lẹ̀ bí ejò ẹ kàn sí Baba Alubarika Aworawo Agbaaye ní ìlú Ìgbódù ibikíbi tẹ́ bá ti ń bọ̀ make sure pé dé Ìkòròdú garage àwọn tó lọ sí Ìjẹ̀dẹ̀ ẹ bọ́lẹ̀ ní Ìgbódù junction ẹ bẹ̀rẹ̀ Baba Alubarika tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492 ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ ire ó dára. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.